Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, a kú dédé wò yìí. Níbikíbi tẹ́ tí ń gbọ́, bó jẹ́ àárọ̀ ni, bó jẹ́ ọ̀sán, bó jẹ́ alẹ́. Anywhere, all the world, when you are hearing from me, God will bless you. Today shall be a good day for us in the name of Jesus. You shall be blessed in Jesus' name, I pray. Amen. Bẹ́ẹ̀ni, kì í máa ṣe kékeré wọ́n láṣìlì o. Ìkọjá ààyè tó máa ń kọjá ààyè láàfin, ó tún ti gbé dé pàtí òní pàtí. Wọ́n ní Ọládìméjì àti Bímpé o, ọmọ Bímpé. Wọ́n ṣe celebrate, wọ́n dà pé wọ́n ṣe Thanksgiving. Ṣé wọ́n pé anything táwọn celebrate bá ń ṣe, wọ́n máa ń pè, ó jẹ́ ẹni méjì, ó jẹ́ ẹni mẹ́ta náà pé ẹ máa rí like 100 people tó wá ti gbọ́ pé àwọn group àwọn lédè àwọn member. Ó di dandan torí inú screen ni gbogbo wọn máa ṣó, kò lè fẹ́ kí òun pẹ́ nìkan kó má pẹ́ nìkan. Tó wá ti pé group báyìí, everybody máa yà sílẹ̀. Party celebrity ṣá ni. Lẹ́sẹ̀ tó máa gbọ́ pé ọmọ Bímpé àti ọkọ ẹ̀ wọ́n ń ṣe nǹkan kan pàápàá jù lọ pẹ̀lú bẹ́tà wọn yẹn. Àwọn èèyàn wọ́n admire gan. Wọ́n bá yọ gan nígbà tó bí bẹ́tà yẹn. Àwọn tó lérò pé bóyá wọ́n lè bímọ. Torí wọ́n ti ń bọ̀ pé ọmọ Bímpé àtọkọ ẹ̀ wọ́n ti ṣe kìíní kan bóyá they are not meant to be. Wọ́n ṣe tí ìbímọ. Wọ́n sọ̀sọ́kùsọ̀ ńgbà yẹn. Bẹ́ẹ̀ sì nígbà tó Ọlọ́run dìde nínú agbára rẹ̀. Ó fẹ́ fún wọn lọ́mọ for the first time. In fact, ọ̀rọ̀ wọn kọjá òye àti agbára yẹn. Lọ́kọ̀ wá fún wọn mẹ́ta táwọn lọ́rẹ. Is that not wonderful? So, tó bá fẹ́ ṣe ní celebration pé lọ́rọ̀ àwọn ẹ̀, àwọn èèyàn máa tú yáyá, wọ́n máa tú yáyá. Wọ́n ní tán bí Ashley ṣe wá gbọ́ nìyí pé Ọládìméjì ń celebrate, ó ń ṣe celebration lórí iṣẹ́ ńlá t'Ọlọ́run ń ṣe nínú ayé wọn. Ó tán, wọ́n ló lọ torí ó dàbí pé wọ́n sọ fún kábíyèsí, ṣé wọ́n pé ó dẹ̀ location. Kábíyèsí náà rẹ̀ kì í lọ sí party rẹpẹtẹ bẹ́ẹ̀ bí tẹ́lẹ̀. Tó bá fẹ́ lọ sí party, pé wọ́n pé àwọn dignity ńláńlá, so ó ti limit ẹ̀ díẹ̀. Tí ó bá jẹ́ bẹ́ẹ̀ kábíyèsí kẹ̀ ẹni ẹlẹ́ni tí ò ti gbàgbé rẹ̀, ó máa ń lọ because onínúure ni. Ọ̀nà ìjọ tó bá lọ, ìgbà tí ó bá ti lọ, ẹni party tí kábíyèsí bá ti lọ, ó máa rán delegate. Ó lè rán ìyàwó ẹ̀ pé nǹkan náà àwọn ìyàwó ìwọ ló bá mi represent mi ń bẹ̀. Bí ìgbà tí this lady tí ọmọ ẹ̀ ṣe wedding, Ìyábọ̀ Òjó. In fact, wọ́n wá sí ààfin. Ìyábọ̀ Òjó àti Priscilla ọmọ ẹ̀, wọ́n wá sí ààfin. Wọ́n wá bẹ̀ kábíyèsí. Kábíyèsí o, a gbọdọ̀ rí yín o, ẹ gbọdọ̀ ṣe kí kábíyèsí ó welcome wọn fine. Ẹ̀sìn ìgbà tí kábíyèsí ò dẹ̀ lè lọ, ó send kí ló ń jẹ́ olórí Tóbi. Nígbà tó send Tóbi nìkan ló send lọ. Àti àwọn ìyá alájẹ náà lọ torí gbogbo ẹ̀ láàárín inú screen. So àwọn tó send ṣe mọ̀ pé àwọn kìnìún tó máa ń gbé tẹ̀lé àwọn ìjòyè, wọ́n máa ń gbé tẹ̀lé kábíyèsí. Tó wá mọ̀ pé ó ti gbàgbé nǹkan tó máa ń pè kìnìún. Tó wá mọ̀ pé that is symbol of ọba ló rán wọn. Symbol yẹn gbọdọ̀ tẹ̀lé wọn pé yes, ìyàwó ọba lélẹ̀ àbí ẹni ọba lélẹ̀ láti ààfin ni wọ́n ti wá. Tó bá ti rí symbol, wọ́n máa mọ̀ pé yes, àwọn ilé ọba from royal home. Exactly. Wọ́n ní di Ashley wá lọ. Tiẹ̀ o. Wọ́n ò pé o. Wọ́n ò dẹ̀ ṣe pé bóyá kábíyèsí ò sọ pé òun wà. But kábíyèsí ò dẹ̀ send anybody. Ó ti fún wọn ní nǹkan tó fẹ́ fún wọn. I don't know bóyá wọ́n dẹ̀ pé kábíyèsí, I don't know. But ó ní party tí kábíyèsí dẹ̀ attend sí. Not anyhow party. Party àwọn celebrity ni.
ní party yẹn. Ìgbà tí kábíyèsí ò ti lọ tóun dẹ̀ rán anybody ẹ mọ̀ pé tó bá kó rán yàn ó lè kábíyèsí ló máa pick anybody pé yá ìwọ ni kó lọ represent mi. Á dẹ̀ gbé kíní ìtàn fi ń dá kábíyèsí mọ̀ from palace wọ́n á gbé tẹ̀lé irú ẹni bẹ́ẹ̀. Ní Ashley wa ṣe mọ̀ pé tọ́lọ́run bá fẹ́ fi èèyàn ṣẹlẹ́yà kíákíá ni because tó bá mọ̀ wọn rẹ̀ wà á tẹ́ because tí iṣẹ́ ọwọ́ ẹ̀ ò bá mọ̀ olúwa ẹ̀ máa kàbùkù kọ́lọ́run má jẹ́ ká kàbùkù o ní ọlọ́run dẹ̀ ní jẹ́ ká ṣì wọ́n ní Ashley gbé rẹ̀ lọ́bẹ̀ wọ́n ní bó ṣe dé pàtí yẹn ṣé àwọn ìgbésẹ̀ kó o ti gbé kíní kábíyèsí táwọn èèyàn gbé pé àwọn ti palace tán gbé kíní yẹn tẹ̀lé Ashley kò nídìí kó introduce rẹ̀ wọ́n ti mọ̀ pé this is from kábíyèsí this is from royal house this is from palace everything wọ́n ti mọ̀ kò nídìí pé kó ṣẹ̀ṣẹ̀ máa introduce wọ́n ní kò gbé kíní kò ní kò sẹ́ni tó tẹ̀lé ó kàn sí ní kìlọ̀ kó lọ introduce àwọn ará wọn kó lọ ṣe tọ́lọ́ ti mọ̀ pé kábíyèsí ò lè ever ràn kò lè ever ràn because atrocity ẹ̀ ti pọ̀ jù atrocity ẹ̀ ó ti pọ̀ jù torí tó bá débẹ̀ báyìí ó máa kó ga sókè á máa tẹ̀lé ṣoṣooṣo ṣe kárí mi àgàgà èkó kò mọ̀ Ashley pé oníkébékébé wọ́n ló tàn Ashley ṣe débẹ̀ báyìí wọ́n wọ́ṣẹ́ wọ́n welcome ó jókòó síbi tí àwọn everybody máa ń jókòó sí ṣé fún pé in the normal way tó wá pé kábíyèsí ló rán wọ́n kàn máa gbé lọ sí síìtì kábíyèsí straight ibi tí wọ́n ti prepare ibi tí kábíyèsí ò lè jókòó àti kábíyèsí ò bá ti wá ó tún ní second stage tán tún máa ní kí ẹni tí kábíyèsí rán wọ́n ti máa recognize gẹ́gẹ́ bí ìyàwó ọba tí ọba ló rán lé ìwà wọ́n gbọ́dọ̀ ṣe gbogbo ẹ̀tọ́ tó tọ́ sí ọba òun náà máa ṣe fún ẹ̀tọ́ wọn wá dúró because of kò dúró kó gba gbogbo instruction yẹn from kábíyèsí nígbà tí kábíyèsí ò ránṣẹ́ ó ṣàdébọ̀ ó níṣe ló ṣàǹtarapà tó tarapọ̀ ó introduce rẹ̀ ó ṣe kíni pé kò sẹ́ni tó gbé lọ sí àyè àwọn dignities royal something wọ́n bó ṣe jókòó pẹ́bẹ̀ nígbà tó wá wọ́n introduce àwọn dignities tán fìwé pè wọ́n introduce àwọn dignities wọ́n títí wọ́n introduce Ashley o wọ́n ń ṣe Ashley kàn jára ó kàn ṣe ó kàn rúnra wọ́n ní gbòòyà ní Ashley àṣé gbogbo skẹ́ṣẹ́ mọ̀ pé tó wá gbogbo nǹkan tó wá ṣe kábíyèsí ń wo kíní yẹn nínú screen ní ààfin àti àwọn olórí ẹgbẹ́ wọn ṣe wọ́n ní Ashley kan lélẹ̀ ebo nìkan lélẹ̀ Sisi kan lélẹ̀ Calabash kan nìkan lélẹ̀ kí ló wà lọ tí ò lè sọ fún anybody láàfin so CCTV camera gbé wọ́n wọ̀ tiẹ̀ lọ níbi tí wọ́n ní bó ṣe bínú kúrò ní pàtí yẹn nìyẹn nígbà tí wọ́n ti welcome kí ló ń fẹ́ jókòó sí wọ́n ní bó ṣe kúrò ní tó bínú padà sí ààfin wọ́n ní bó ṣe dá ààfin báyìí wọ́n wá bèèrè lọ́yìn Ashley bolo lọ Ashley bolo lọ ilé kan bolo lọ wọ́n ní kábíyèsí pé kó wá kọ́yẹ̀ where did you go ta ló rán ẹ níbi tó lọ yẹn you see the kind of embarrassment tó ń embarrass a rí inú screen kó tiẹ̀ tó dé àṣọ fẹ́ sneak wọlé kó má bàa mọ̀ pé òun lọ lóró ti mọ̀ pé ìtìjú ńlá wọ́n ní embarrassment yẹn kò ṣe kó wọ́n ló bínú padà sí ààfin wọ́n ní bí kábíyèsí ṣe bẹ̀rẹ̀ sí ní láṣẹ ni wọ́n ní ojú tí gbogbo àwọn olórí ẹgbẹ́ wọn lè gbé lórí tó lọ embarrass kábíyèsí lọ kí ló ti lọ embarrass wọ́n lójú tí kò ṣẹ̀mọ̀ pé wọ́n lọ aláṣejù wẹ́rẹ́ ló máa ń tẹ̀ ní bẹ́ẹ̀ ni ó ti ẹ̀dá bẹ́ẹ̀ next time kò ní ṣe kébékébé mọ́ wọ́n lẹ́yìn tó bá wíńdé tí ò bá gbọ́ ọmọ tó bá gbọ́ àdó ìta náà ti máa kọ wá bẹ́ẹ̀ ni ẹ̀yìn èèyàn ẹ ṣe bẹ̀ ṣe ń tẹ́tí sí wa thank you very much ẹ bá mi share ẹ bá mi like ẹ bá subscribe ẹ lè bá fi tó kù sí comment section God will bless you etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di o
Ààbò Ọlọ́run á dúró tì wá o. Jésù Kristi Olúwa wa. Àmín. Thank you very much. Láyé o.